Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní gbèrí òkun gbogbo yín ni mo kí. Bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní gbèrí ọ̀sà gbogbo yín ni mo kí. Àdá kì í roko ọmọ bọ̀ alẹ́, ìdà kì í roko ọmọ bọ̀ alẹ́. Alápàǹdẹ̀dẹ̀ bá ròkun bá bá rọ̀ṣà ilé ní fàbọ̀ sí o. Àlọ́dé ń tedé o, àlọ́bọ̀ ń tàgán. Ààyè yín lọ́lọ́ ẹ̀yìn odi, ààyè yín náà ni ó bọ̀ wálé. Ìlú tí kálukú bá wà láyé ibẹ̀ yóò san gbogbo wa. Àní bọ́rọ̀ ayé wa dóríta kò yé mi mọ́. Lágbára Ọlọ́run, ayé ò ní fẹgbà fún yín lóúnjẹ, ayé ò ní pààrọ̀ kádàrá yín, ayé ò ní dìkánrò yín. Gbogbo ipò tí kálukú wà báyìí, Ọlọ́run ò wá bá bomi ìtura sí i. Ẹni tí ń da fún lọ́wọ́lọ́wọ́ báyìí yóò máa da fún sí lọ. Ẹni ọ̀rọ̀ rẹ̀ kù díẹ̀ káàtó, Ọlọ́run ò bá wa túnbẹ̀ ṣe. Ẹni tí ń wọ́mọ fún lọ́mọ rẹ̀, ẹni tí ń wọ́kọ fún lọ́kọ rẹ̀, ẹni tí sì ń wáyàwó fún níyàwó àlùbáríkà. Gbogbo ẹni tí ń wáṣẹ́ má jẹ́ oríṣẹ́ o. Torí pé èpè ń bẹnú àdúrà táwọn èèyàn máa ṣe. Wọ́n á ní àwọn ń wáṣẹ́. Ẹ má wáṣẹ́ o. Ẹni kọ́lọ́run kó ṣínà fún yín, kó ṣí ọ̀nà fún yín. Torí pé ó rọrùn fún Ọlọ́run kó má ṣiṣẹ́ kan, kó má ṣàbọ̀ kan, kó sì gbé ọkọ̀ kòńgé aláàánú. O lè dá sọ́rọ̀ èèyàn lásán tó sì ti bẹ̀dọ̀ lóríire. Ọ̀rọ̀ lásán a máa ṣínà àrísìkí fún èèyàn. Ọ̀rọ̀ ẹnu a máa ṣínà àrísìkí fún èèyàn. Ìwà ẹ̀dá a máa ṣínà oore fún. Ọmọ ẹni tí ó ṣe ọ́ láàánú. Oníbàárà tọrọ lọ́wọ́ rẹ̀ pé ẹ dákun ẹ bò mí lómi mu. Ọmọ bó fẹ́ júwe ọ̀nà àtìlà rẹ fún wọn ni. Ọwọ́ á bu omi fún oníbàárà mú, ó sì fi dán ọ wò ni. Ọwọ́ ni ìwà arákùnrin àbí ìwà arábìnrin ló ṣerú nǹkan báyìí fún ń sì jọ ọ lójú. Ọmọ orí èèyàn tí mo jẹ́. Ọyá gba lẹ́tà kékeré yìí, gba ìwé kékeré yìí. Mo lọ ilé iṣẹ́ báyìí. Ó sì lọ jọ̀gá ń bẹ̀. Ọlọ́run á máa ṣe bẹ́ẹ̀. Ìwà ni. Gbọ́n mo wí fún yín, ìwà ni. Torí ẹlẹ́mi a máa sọ fún wa yìí pé ìwà a máa ṣínà ògo, a máa jógo tètè ṣiṣẹ́. Bákan náà ìwà a máa dínà mógo. Gbogbo nǹkan kọ́ ló gbóṣó, gbogbo nǹkan kọ́ ló gbọ́n àjẹ́ o. Ẹ̀dá mi ń bẹ fún rẹ̀ tó jẹ́ pé òun gangan fún rẹ̀ nìṣòro ayé ara rẹ̀. Bẹ́ẹ̀ ni. Táyé bá bínú sí ọ, ìwọ lójú wọn ó bínú sí ọ. Táyé bá kẹ́yìn sí ọ, ìwọ lọ́jà yọ kẹ́yìn sí ọ. Táyé bá yọ́nú sí ọ, ìwọ lọ́jà yọ yọ́nú sí ọ. Wọ́n sóògùn ẹ̀yọ́nú fún ẹ̀mẹ̀ pé èèyàn lè má pòwe yẹn. Wọ́n sóògùn ẹ̀yọ́nú fún oní òṣìṣẹ́. Èèyàn mélòó ni ìwọ gan rẹ́rìn sí ládùúgbò táyé òfin mọ̀ sí èèyàn rí. Ọ̀gbọ́jà kalẹ̀, o ò ní sí ọwọ́, oníwọ̀n wówó, owó fò wá bá ọ ni. Ìkan là á jókòó tì tá a máa bẹ lọ́hùn lé lórí. Ẹ gbọ́, Ọlọ́run ọba yóò lànà àrísìkí kan gbogbo wa. Ọ̀nà tó báyìí ti là, Ọlọ́run ò ní jẹ́ ó dí láéláé. Mo
mo kí gbogbo wa pé ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Mo sì kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòótọ́ ọ̀nù jáwé àti ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fi òtítọ́ ọ̀nù wàgbò. Gbogbo ẹ̀yin ládéládé mo kí yín, gbogbo ẹ̀yin lóyè lóyè mo kí yín. Kò sí ohun tá a fẹ́ sọ tẹ́ ẹ̀ tí mọ̀, ṣùgbọ́n okùn tá a fàfàfà tá a rópin rẹ̀ là ń pẹ́ okùn yìí ṣe wá gùngùngùngùn ó ṣe gùngùngùn báyìí, òun ni àwọn bàbá wa ń pè ní oògùn. Ó ṣe wá gùngùngùn báyìí, ó ṣe gùngùngùn báyìí, kí a wá nìhun náà ó gùn gan ni o, ó gùn gan ni wọn ò rópin rẹ̀, òun ni wọ́n ń pè ní oògùn. Bó ti wà lólóyìnbó bẹ́ẹ̀ ló wà lóní aláwọ̀ dúdú. Ẹ wá gbọ́. Torí ẹ̀ la máa sọ fún ẹ̀yin tẹ́ kàwé tẹ́ tún ka páálí ìwé mọ̀wé. Torí ẹlòmíín gbọ́ kàwé tán tún á ka páálí ẹ̀ mọ́, ṣe mọ̀ kó ti di àmọ̀jù. Ẹ má jẹ́ a máa sá fún àwọn àgbàlagbà, ẹ jẹ́ a máa jókòó tàgbà ká lè rọ́gbọ́n ọwọ́ wọn kọ́. Ẹ̀sìn ò débi àlàáfíà o, ẹ máa gbọ́ mi yé o. Ẹ̀sìn lẹ́lòmíì gbé wa gbolé wọn, gbogbo ohun tí ìbá sọ ọ́ dolówó lónìí ó sì kó ọlọ́ọ̀dáná sun. Kí ni wọ́n tọ́ dáná sun? Bàbá ẹlòmíì lágbolé wọn ewé abíwẹ́rẹ́ ni wọ́n máa ń já. Bágbà bá wọlé wọn tí wọ́n bá jáwé fún un yóò lóyún. Bára ọmọ bá ń gbóná bí wọ́n bá kàgbó fún un àrà òtútù, tẹ̀jẹ̀ pé ewé abíwẹ́rẹ́ ni wọ́n mọ̀ wọ́n sí. Èyí tí ó fi fojú sí gbogbo bí wọ́n kọ́ gbogbo kìíní yìí sí yóò sì kó yọ dáná sí. Yóò ní pé nítorí pé bàbá òun jẹ́ babaláwo àbí bàbá òun jẹ́ oníṣàngó àbí bàbá òun jẹ́ léégún. Ọ̀dà ìgbà tó fẹ́ wọ mọ́tò ǹjẹ́ o béèrè lọ́wọ́ onímọ́tò pé ẹ dákun ẹni tó ní mọ́tò yìí ẹlẹ́sìn babaláwo ni àbẹ́lẹ́sìn ìgbàgbọ́. Àwọn èèyàn máa ń da ẹ̀sìn papọ̀ mọ́ ọgbọ́n tí wọ́n fẹ́ tọ́yẹ wọ́n kọ́ ẹ̀ làsì lọ̀rọ̀. Ẹ gbọ́ agbègbè ibẹ̀ ń kọ́ là ń lọ o, torí pé ọ̀rọ̀ tèmítèmí máa sọ ìfi tẹ̀sí sí o, ìntàbùkù ẹ̀sìn kan, ìsìpẹ́sì kan, ìsọ pé kọ́mọ̀sì bí ti ń ṣe rẹ̀. Ọ̀rọ̀ àlàáfíà ni ohun tèmi ń bá wa sọ. Ẹ̀kọ́ ọ̀dọ̀ àwọn àgbàlagbà ni mò ń sọ fún wa, tí ó wúlò fún mi, tí ó wúlò fún wọ. Ẹ máa wo àwọn bàbá wa ní bí ó ṣe yé wọn látijọ́. Òun ni kí wọ́n jó nǹkan, kí wọ́n gún nǹkan, tí wọ́n bá gun tán wọ́n tún sa tàbí wọ́n fomi rẹ́ òmíì, àwọn ẹlòmíràn máa fọtí rẹ́ òmíì, máa fọsàn wẹ́wẹ́ rẹ́ bó ṣe yé wọn. Ṣùgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ àwọn olóyìnbó ó ju gbogbo eléyìí lọ. Àwọn ni wọ́n tún fi wo kẹ́míkà ara egbò kọ̀ọ̀kan bó ṣe lágbára sí. Èyí táwọn ọmọ Yorùbá ò fi ronú, èyìnbó máa wá láti ìlú wọn, wọ́n máa wá gba yín lẹ́yìn tí wọ́n bá ti ṣe ìwádìí ìjìnlẹ̀ lórí egbò kan. Egbò yìí ó sì máa gbọ́ àìmọye iṣẹ́ tó lérò, ó sì máa kà á pé ń ṣe nínú ara. Òun ni wọ́n sì gbèsè ìkùlé yìí tí ò wúlò fún ọ tó ọ̀mùgbà ọmọ wúlò rẹ̀. Èmi á máa rí fún wa pé àìbéèrè ni òjé èèyàn ọmọ ibi tí ń lọ. Tó bá béèrè ọ̀nà wọn ó júwe fún ọ. Mo rántí bàbá mi kan, àwọn bàbá tí wọ́n mú mi wọ̀lú Kútọ́nù. Nígbà tí mo sọ pé mò ń lọ sí Abidjan ní Àjàmẹ́ àbí ní Àjàmẹ́, wọ́n ní bẹ́ẹ̀ kọ́ kì í ṣe Àjàmẹ́ ní í jẹ́, wọ́n ní Àjàmẹ́ ni ẹ̀rí nǹkan. Mo pè é létí wọn, wọ́n gbọ́. Àwọn tí wọ́n sì gbọ́ wọ́n kọ̀rẹ́ẹ̀tì mi, wọ́n ní Àjẹ̀mẹ́ kọ́ ní í jẹ́ Àjàmẹ́ ni.
ó tó àwọn ọ̀jọ̀gbọ́n mẹ́ta tí wọ́n sọ bẹ́ẹ̀ fún mi pé àjàmí ní í jẹ́ tí n bá sọ ọ́ létí wọn bó ní í ṣe gbọ́ àtúnṣe ibẹ̀ bẹ́ẹ̀ náà ni tọ́ ọ bá jókòó tàgbà ọ kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ wọn wọ́n sọ fún ọ pé èyí báyìí tọ́ bá mú ìbáyìí tọ́ bá kún ìbáyìí pé èyí sọ tàwọn tí ń jáwé ẹ̀jẹ̀ o ìwé ẹ̀jẹ̀ kọ́ ní ìwé o ìwé àrẹ̀mọ gbogbo nǹkan tí máa máyé èèyàn rọrùn òun làwọn àgbàlagbà ń pè ní àrẹ̀mọ ẹ gbọ́ tí èjẹ́ ṣòro ọwọ́nú ayé ẹ̀dá ni wọ́n ń pè ní àrẹ̀mọ eléwé àbíwẹ́rẹ́ ewé tọ́ ọjà tí èémú nira lọ́wọ́ tí ò ní ní side effect tí ò ní ní àbọ̀wá bá burúkú òun ni àwọn bàbá wa pè ní ewé àrẹ̀mọ gbọ́n tí ń wí fún yín o tó ká tó wá lọ jìnnà kí la fẹ́ bá wa sọ lé lórí ní inú igbó oríṣiríṣi igi ló wà àwọn igi kan ń bẹ tá a bá jẹ yóò máa dùn tá a bá mumi sí yóò korò bẹ́ẹ̀ náà ló wà lára èso àwọn kankan ń bẹ tó jẹ́ pé kò gbọ́dọ̀ kan ẹnu wa yìí débi yóò de ikùn wa májèlé ló jẹ́ kí pani kíákíá àwọn ewé kan ń bẹ tó jẹ́ pé èèwọ̀ ni fáwọn ẹ̀mí òkùnkùn wọn ò fẹ́ràn rẹ̀ pẹ́ẹ́pẹ́ rárá pàápàá wọn ò fẹ́ràn rẹ̀ gbogbo ayé ló mọ̀ pátá pé èèpo ọ̀bọ̀ pé àwọn ẹ̀mí òkùnkùn wọn ò fẹ́ rí ṣé èèpo ọ̀bọ̀ nìkan wá ní kì í máa ṣe èèpo ọ̀bọ̀ àwọn egbò míì náà tó le koko tó yẹ pé wọn ò fẹ́ fojú rí bẹ́ẹ̀ ni yàtọ̀ sí èèpo ogi èèyàn tí wọn ò fẹ́ fojú rí náà wà tó jẹ́ pé tí wọ́n bá rí olúwa rẹ̀ májèlé ló jẹ́ fún wọn ẹ jẹ́ ká sísọ lórí díẹ̀ fún wa pàápàá ká kọ́kọ́ gbé látòrí èèpo ọ̀bọ̀ àwọn àgbàlagbà míì á máa pè ní igi ẹ̀rùn igi ẹ̀rùn ọ̀tọ̀ ní ẹ̀rùn ọ̀tọ̀ sí ní ẹ̀rùn jù ẹ̀rùn lélẹ́yìí ẹ̀gbọ́n mo ṣe pè é fún yín ẹ̀rùn jù igi ni ẹ̀rùn jù ọ̀tọ̀ lòun ẹ̀rùn òun là máa ń pè ẹ̀rùn àwọ̀ká àbí ẹ̀rùn alámọ̀ àbí ẹ̀rùn sírí ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n ẹ̀rùn òun lélẹ́yìí èèpo igi ẹ̀rùn ṣùgbọ́n ẹ̀kọ́ tó gbajúmọ̀ jù tí gbogbo ayé mọ̀ òun ni igi ọ̀bọ̀ orúkọ mi ni Lukman ọmọ Àyándárè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà àìbèrè ọ̀nà ní òjò tètè débi tó ń lọ jókòó kọ́kọ́gbọ́n bọ́mọ kékeré bá jókòó tàgbà yóò kọ́gbọ́n o làbí ń sọ pé bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà kìí ṣèmi ni bàbá ọgbọ́n àwọn àgbàlagbà yẹn ni ta jogún ọgbọ́n lọ́dọ̀ wọn àwa wá lọmọ ọ̀dọ̀ wọn tá a kẹ́kọ̀ọ́ tàrí díẹ̀ tàrí mú mọ́wọ́ ń bẹ̀ àwa náà wọ́n á fọ́n síta kó lè jàǹfààní fún tẹ̀rù tọmọ wa àmọye òjò lọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run kì í fi sá wọn yóò máa túlẹ̀ fáwọn ẹ̀dí ènìyàn kọ́kálé kákó bẹ́ẹ̀ náà ni mọ̀tọ́ bá jogún lẹ́dọ̀ ẹnìkan ìwọ náà má dé mọ́lẹ̀ fọ́n síta jáwọn èèyàn tí wọ́n ó rí lò tí wọ́n ó lè bọ́ kúrò nínú ìdè àdára fún wa ọyẹ máa bá mi ká ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ fìdílé nǹkan kájọ gbádùn sáyẹ́ǹsì àwọn bàbá wa yìí.
nísàlẹ̀. Ẹ rí igi yìí, ó jẹ́ igi abàmì. Oró wà ní ara igi yìí. Àwọn àgbàlagbà àtijọ́ ẹ̀kọ́ tó pọ̀ ni wọ́n mú jáde lára igi yìí fún wa. Ẹ gbọ́, nítorí pé jẹ́ májèlé fún ẹnu àti ikùn wa, àwọn àgbàlagbà wa wòye pé kí lọ́gbọ́n tí wọ́n lè dá sí tí ó fi ṣiṣẹ́ nú ara láì ní kó bá àlàáfíà ara wa. Wọ́n wá jò. Tó bá ti jò, kò ní ṣàkóbá fún àlàáfíà ara. Ohun tí jẹ́ májèlé ara rẹ̀ ó ti kú o. Ohun tí jẹ́ májèlé ara rẹ̀ sẹ́ ó ti kúrò. Tí èèyàn bá jó èèpo yìí, kẹjọ lásán, bóyá èèyàn bá ní ọmọ wẹrẹ ńlé, ẹ gbọ́, tí èèyàn bá ní ọmọ wẹrẹ tí wọ́n pọ̀ ńlé, àgàgà tí ẹ bá mú èèpo yìí, ẹ wá àkàrà elépo, ẹ tò ó sínú àgbàdà, kò níye, àkàrà elépo ni mo pè é o, epo pupa tí wọ́n fi dín. Èpo ọ̀bọ̀ yóò wá pọ̀ rẹpẹtẹ. Ẹ gbọ́, ẹ jó pẹ̀lú odidi ẹyẹ kowé kan. Ẹ jó, ẹ ti jó tán. Tọ̀, ẹ bù sínú ọsàn wẹ́wẹ́ fẹ́ni tí ó bá ní àrùn ọgbẹ́nú. Ẹ bù díẹ̀ sínú anointing oil. Ẹ bù díẹ̀ sínú epo pupa. Ẹ pò yòókù lọ́sẹ̀ tẹ́ ẹ bá lò. Èpo ọ̀bọ̀. Èyí tó wà nínú anointing oil, ẹ máa fi para. Iṣẹ́ yìí, tẹ́lẹ̀mí òkùnkùn bá rí ọ, yóò máa sá fún ọ ni. Yóò máa sá fún ọ ni. Ọ̀gbọ́. Ṣùgbọ́n iṣẹ́ yìí ní májẹ̀mú tó o bá ń lò ó, wọ́n máa wá tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀. Àwọn ẹ̀mí yẹn wọ́n máa wá tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀. Lójú ayé ni o, kì í sọ̀rọ̀ ojú oorun o, wọ́n máa wá tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀. Tí wọ́n bá tọrọ múrí kan lọ́wọ́ rẹ̀ tí ó bá sí, ẹlẹ́mìí pé kí ni jẹ́ múrí kan 20 naira ní jẹ́ bẹ́ẹ̀. Lédè Faransé wọ́n ń pè ní fẹ́mi. Vẹ́mi. Wọ́n máa wá tọrọ ẹ̀. Kówó náà má ju fẹ́mi lọ ni wọ́n bá tọrọ lọ́wọ́ rẹ̀. Tó bá jẹ́ pé àpò kan ní ń bẹ lọ́wọ́ rẹ̀, tí ó bá tápò kan gan, tó bá jẹ́ sẹ́ńsàn ní ń bẹ lọ́wọ́ rẹ̀, gbélé lọ́wọ́. Gbogbo ohun tó bá sọkọ máa sàmì, bẹ́ẹ̀ ni ó rí. Ẹ gbọ́ Yorùbá tí mo wí, àwọn ará Àkútọ́ ni àwọn oní Faransé mọ kọ́fì yẹn bá wí. Tó bá jẹ́ pé òun tó òun bá béèrè 20 naira lọ́wọ́ rẹ̀ àbí 20,000, agbára rí ọ̀wá àká ọ̀wá rí 500 fún un. Já ẹ má bínú ẹ gbà. Yóò ṣàdúrà fún ọ, gbogbo ohun tó bá sọ bẹ́ẹ̀ ni ó rí. Wọ́n máa tọrọ nǹkan lọ́wọ́ rẹ o, àsìkò tó o bá ń lo sẹ́yìn máa ṣe sàárà. Olódùmarè o. Ẹ̀bẹ̀ àgbàlagbà ni wọ́n pè. Àwọn wo ni wọ́n máa ń pè lágbàlagbà gan rí?
torí a sì ń bọ̀ wá kọjú síbẹ̀ ń gbọ́ ọba yá o àwọn ajúnilọ ni àwọn òrójú ìyá sọmọ lóore àwọn tí ń gbé dátà MTN sí sẹ́ẹ̀nì tí wọ́n gbé dátà Glo tí wọ́n gbé sórí Etisalat wọ́n kò rí ọ̀rọ̀ wọn bàbá yìí wí ayé mọ́mú náà wá tọmọtọmọ o tẹnu èèyàn bá rọyàn ó sì san nídìí yóò máa yàgbé ara ni àwọn anamọ́náyé ayé má nà wá o tí a bá lo iṣẹ́ yìí nǹkan máa lọ ní gbẹdẹmukẹ fún yàn iṣẹ́ yìí kì í jẹ́ kí aburú ọ máa wọlé tọ̀ ni wọn ìra aburú sí fún ni ǹjẹ́ gbọ́ gbogbo nǹkan èèyàn yóò máa bọ́ sí ìrọ̀rùn jàǹkáríwò ni àlákàlà ni ẹnìkan tàka sí olórí ni àìrọ ni lọ lo iṣẹ́ tí mo wí fún ọ yìí ẹ sọ kó de ní. wọ́n lè béèrè pé èyí tí ń bẹ nínú ọ̀sán wẹ́wẹ́ bò láti ṣe ẹ ṣeun á dára fún yín ẹ gbé kanú ilé torí ìjọ kan ìjọkan torí ìjọ kan ìjọkan ẹ gbìyànjú ẹ po ògì gbígbóná kalẹ̀ lálẹ́ ẹ bù ú sí ẹ wá pò ní kókó gbówó o fi ṣúgà sí gbówó o fi lẹ́ẹ̀pìkì sí mílíkì níjẹ́bẹ́ o fi lẹ́ẹ̀pìkì sí kẹ́ni gbogbo àwọn ọmọ gbé mu àtẹ̀yìn náà kẹ́ ṣẹ́gun dáadáa Olódùmarè o kẹ́ wá sanra kẹ́ lọ sùn àwọn àlátẹ̀yìn gan máa lẹ́mọ̀ pọ̀ pé ìyanu ni tó bá ń lo eléyìí èyí tó wà nínú ọ̀sán wẹ́wẹ́ yìí lára àwọn ọṣẹ tí máa ṣe olútúmọ̀ ni tẹ́nìkan bá farapamọ́ fún ọ tí bá ń ta ọlọ́fà tó ọ̀bá mọ̀ ó sì rí kétépe nú àlá rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ lára ṣe èpo ọ̀bọ̀ yìí ni báyà lè gbọ́ wọn wí fún yín tẹ́lẹ̀ kó pupa kí n tiẹ̀ àwọn àgbàlagbà máa fi gba béèlì kúrò lọ́wọ́ àwọn ajúnilọ ni pé tá a bá mọ́pọ̀lọ́ tí òjú kọ̀ǹkọ̀ àájù lẹ̀ ni eléyìí ìṣẹ́ni tá a mú ẹ̀jọ́ ẹ̀ o ti sàmì sára rẹ nu o ti ṣe àmì sára òun ní dọ́dọ̀ rẹ̀ tàbí tó o bá rí tí ara ọmọ ń gbóná tí ò nítumọ̀ èyí tó ń finú epo pupa yìí sáfipá lára tìta ló mú ọmọ kìíní àní òfin pa á lára ọmọ yìí wá ń hẹyìn gbígbóná tí ó bá jẹ́ pé ẹ̀jẹ̀ ara ọmọ bá ń ṣe bákan o fi pa á lára àgbàlagbà gan lò ó fi para ẹ máa bá ń bọ̀ wájà rè á dára fún yín ẹ kú jòkó. àbẹ̀rí ló lè yá mi Ajíbọ́lá Ajísọ̀rọ̀ yá mi Àbẹ̀ní tí borí èso bùkèdè láàní Àbẹ̀ní borí àfẹ̀rẹ̀wẹ̀ láàní ọlọ́mọ ọmọ láàní Àbẹ̀ní mo dé èmi ọ̀gbìn ti dé o ọ̀gbìn ti dé ọlọ́jà ẹyẹ ọ̀kí màmá dé o ọlọ́jà ẹyẹ o ẹ̀wọ́ lè ẹ̀fọ̀kí sí o ẹ̀fọ̀kí wọ̀ láàbẹ̀ ẹ̀fọ̀kí wọ̀ lóòó. ẹ kú kàlẹ̀ lẹ́ẹ̀kan sí èèpo ọ̀bọ̀ igi yìí jẹ́ igi tó ní agbára púpọ̀ wọ́n ní àjẹ́ kan kì í gbójú kó jí èpo ọ̀run ẹ gbọ́
wọ́n ní àjẹ́ kan kì í gbójúgbóyà kó jẹ èèpo ẹ̀rùn. Ẹni tí ẹ̀ ṣàjẹ́ gan ò gbọ́dọ̀ fẹnu kàn án torí pé àgbà igi ni. Àwọn igi pọ̀ bẹ́ẹ̀ o, wàá tó gbọ́ kẹ́kọ̀ọ́ yìí sí. Tó bá mú èèpo ọ̀bọ̀, èèpo igi ńlá, ṣùgbọ́n rí i pé igi ńlá òríjínà òun ló rà o. Ẹ jẹ́ gbádùn mi. Rí i pé igi ńlá òríjínà òun ló rà o. Ó lọ kálukú lọ́tọ̀ọ̀tọ̀. Ó wá wá ìkódẹ ẹyọ kan sún. Ó lọ yóò kùnà lọ́mú. Ó kóhun náà sọ́tọ̀. Kí lẹni mo wí? Ó ti kó sọ́tọ̀. Ó wá ja ewé ewúro. Tó bá jẹ́ ọkùnrin bá ní já mẹ́sàn-án, tó bá jẹ́ obìnrin ní já méjì. Kódà ọ̀dà tálá iboyún bá lò. Ọ̀dà tálá iboyún bá lò. Ewé iná pẹ̀lú ewé èsìsì. Níwọ̀nba. Kí lẹ wí? Ẹ tún kú gbogbo ẹ̀ pọ̀. Májàmú tí wọ́n mẹ́mẹ́ ni pé odidi atare kan wà ńbẹ̀, odidi atare ńlá ẹyọ kan ò gbọ́dọ̀ yín dànù nú ẹ̀ o. Kẹ́ ẹ lọ papọ̀ mọ́. Ẹ ti da gbogbo ẹ̀ pọ̀. Ẹ wá lọ atare yẹn yọ wà nú rẹ̀. Ẹ ti hó èpo ara rẹ̀ kúrò. Sírí atare tó wà nú ẹ̀ òun lẹ́ gbé sínú àwọn ẹbu tó wà nú ẹ̀ ẹ wá lọ̀ pọ̀. Tó bá jẹ́ ọkùnrin bá ní ẹ fọ̀sẹ̀ kó. Ẹ dà sí mẹ́sàn-án. Tó bá jẹ́ obìnrin bá ní ẹ dà sí méje. Ewé ewúro tẹ́ ẹ jà. Tó bá jẹ́ ọkùnrin ewé mẹ́sàn-án. Tó bá jẹ́ obìnrin ewé méje. Báwo láti wá sí? Ẹ dákun ẹ má jẹ́ sẹ́yìn ọ̀sọ́nù o, ẹ̀kọ́ ńlá ni o. Ẹ kú kalẹ̀. Ìgbà tí ẹ ti pa gbogbo ẹ̀ pọ̀ yìí, ẹ wá lọ ra aṣọ funfun ọ̀pá kan. Tó bá jẹ́ ọkùnrin ó gé sí mẹ́sàn-án. Tó bá jẹ́ obìnrin ó gé sí méje. Báwo ló ti wá sí? Ní abẹ́ báyìí, a kì í bá àmọ́ ẹ̀ lè fẹ́ darapọ̀ mọ́ wa ní WhatsApp group. WhatsApp group tí mo ní ó jẹ́ 21 mọ́kànlélógún. Life spiritual solution mẹ́wàá ni. Olómi tútù ọba ìràwọ̀ ìyẹn jẹ́ mọ́kànlá ṣẹ́rí kó ti pé 21. Gúrùpù kan wá wà à ń pè yẹn ní home spiritual solution private group lélẹ́yìí. Ẹni wọ́n bá fẹ́ wọnú eléyìí 5,000 ní ọ̀sán tí ó fi wọbẹ̀. Ṣẹ́rí gbogbo àwọn ti bí yẹn public ni. Àǹfààní wo ní bẹ́ẹ̀ ń bi yàrá àṣírí private group yìí? Wọ́n fẹ́ máa bèrè nípa àlá rẹ̀ kò yí àti ohun tó lè ṣe lórí ẹ̀ láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan.
5,000 ló fi wọbẹ̀. àbí àwọn iṣẹ́ kan láti fílẹ̀ ní ṣíṣe rè yọ á ṣàlàyé ẹ̀ fún ọ yékéyéké. òwúwọ̀ gan bá ti wọbẹ̀ ó ti rí nǹkan tó ń lọ ńbẹ̀ pé ó yàtọ̀ sí pọ́blíkì. tọ́ba ní pọ́blíkì gbogbo àwọn ètò tá a ti ṣe ọ̀ọ́bà ńbẹ̀ ṣùgbọ́n ò lè béèrè kí n dá ẹ lóhùn. ṣùgbọ́n àyè wà fẹ́ni tí tọ́fẹ́ bá mi sọ̀rọ̀ àṣírí o pé lórí ọ̀rọ̀ ara rẹ̀ bóyá ó fẹ́ wo àkọsẹ̀jáyé ni. kí ni jẹ́ àkọsẹ̀jáyé ni pé mo fẹ́ dá ara mi mọ̀. kí ni mò ń fara kó kí ni ń fara kó mi kí ni mò ń fara yí kí ló yẹ kí n sá fún kí ló yẹ kí n jìnnà sí kí ló sì yẹ kí n máa ṣe. bí àṣà àwọn ẹlòmíà ni wọ́n lọ́mọ méjì lòun wọ́n sọ fún un pé òun ti wá kà pé Sagittarius ni wọn ìràwọ̀ ọ̀nà lòun ń lò. àbúrò òun náà wò pé ìràwọ̀ erùpẹ̀ ni ọmọ November. ta ló sọ fún wọn pé déètì lọ́lọ́run fi tó àyànmọ́. ọlọ́run ọba tó tó àyànmọ́ wa inú ìyá kálukú ni kálukú ti kọ ìrìn àjò rẹ̀. àwọn bàbá wa tí ọmọdé tí wọ́n ń kọ́ bóun ó ṣe mọ̀rìn àjò wọn. ọlọ́run lọ́ba alámọ̀tán òye ló fi yé gbogbo àwọn ẹ̀dá ènìyàn. ǹjẹ́ ẹ gbọ́ òye ló fi mọ àwọn ọ̀jọ̀gbọ́n. àwọn gíríkì ló gbé onídéètì dé ọ̀rọ̀ ń bọ̀ abẹ́ lọ́jọ́ iwájú èyí tí ìyá. a máa fẹ́ tọ́jú ara lórí ìrìn àjò rẹ lórí ọkọ lórí ọmọ àbí ẹ ti wà nílé ọkọ tipẹ́ kù díẹ̀ káàtó. kò sí pé ẹ ń ṣàwárí oyún àbí ẹ fẹ́ tọ́jú àrùn kan èyí tá a bá mọ̀ ń pa rẹ̀ tẹ́ bá gbé déwájú wa á ṣàlàyé fún yín tí ẹ bá ti ṣe tiwa ọwọ́ kan láà sọ fún yín pé ẹ yọ sọ́dọ̀ àwọn olóyìnbó àwọn ni wọ́n lè ṣe léyìí. mo fọlọ́run bẹ̀ ọ́ o wọ́tọ̀ bá gbé tòmí má gbé ọ̀rọ̀ oògùn owó déwájú mi o. oògùn ìbọn oògùn àdá àfọ̀ṣẹ́ má gbé déwájú mi. ǹjọ́ gbọ́ báyìí má gbé déwájú mi o. ewé àrẹ̀mọ lèmi ń já o. ewé àrẹ̀mọ òun lèmi ń já o. ń sọ pé oògùn bọ́n ò sí o ń sì pé oògùn àdá ò sí o. ṣùgbọ́n Yorùbá ní bẹ́ẹ̀ àbá rìn pàṣẹ ẹ̀bọ́n ẹnìkan yìí mọ́ ni àwọn bàbá wa máa ṣe é fún ìtọ́jú ara torí àṣìta ẹ gbọ́ torí àṣìta òṣèjẹnu torí báyìí ṣe dà lóde òní irọ́ ni wọ́n pa pé àwọn fẹ́ẹ́ fi tọ́jú ara ṣùgbọ́n wọ́n padà fi sí lẹ́yìn ojú wọn wí lọ àní rogun àkóbá. mo rò pé ẹ̀yin tẹ́ ẹ bá ti fi làákàyè sí ọ̀rọ̀ mi yìí ẹ ti mọ ibi tí mo sọ̀rọ̀ gbà ibi tó darí lọ. tọ́ ẹ rí mi yẹ kẹ́ báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ń bá a bọ̀. ẹ fún wa ní nọ́mbà tẹ́ lè fi darapọ̀ mọ́ wa ní WhatsApp group o ẹ máa bá mi bọ̀ wá o. ìgbà tẹ́ ti wá pa gbogbo ẹ̀ pọ̀ yìí tẹ́ ti gbé aṣọ sọ́nà mẹ́sàn-án tọ́jọ́kùnrin tàbí tẹ́ gbé aṣọ sọ́nà méje tójóbìnrin bóun lẹ ti fẹ́ ṣe é. ṣe rí ọṣẹ yìí ọ̀dà tí èèyàn bá ń wẹ̀ ní oṣooṣù tó bá ń wẹ̀ ní kí ni mo pè é oṣooṣù ọ̀dà gbàrà tóṣù kan bá ti bẹ̀rẹ̀ báyìí ìwẹ̀ yẹn jọ́ mẹ́sàn-án ló fi wẹ̀ tó bá jẹ́ ọkùnrin tó bá jẹ́ obìnrin jọ́ mẹ́sàn-án ni ó fi wẹ̀ pàápàá ó ṣe dandan fóbìnrin tó wà ní oyún. àwọn kan dáwọ́ bògo ni àwọn kan ṣe kí ni wọ́n gbìyànjú kọ́ lọ́ọ́ lò ó dúpẹ́ fọlọ́run. bàbí mo ti sọ àníwọ̀ lọ́ọ́ lò ó dúpẹ́ fọlọ́run. àìsàn ọlọ́run onígbìyànjú ni wá ṣùgbọ́n wọ́n lọ́ọ́ lò. jàǹkà ògùn kan ò sí ibi wọn bá gbóògùn lẹ́yìn lọ́wọ́ nígbà tẹ́ ẹ̀ mọ́ wọn fi ṣe èyí táwa sọ́ọ̀tà yìí kọ́pọ̀lọpọ̀ fi kúrò lórí ìdè ni kẹ́ fi bọ́ kúrò lọ́wọ́ àwọn mẹ́rin mágbò wá òun ni ta torí ẹ̀ yọ̀ǹda ẹ̀ sílẹ̀ sí àǹfààní èpo ọ̀bọ̀ á tẹ̀síwájú lórí ẹ̀ ṣùgbọ́n méjì yìí náà tó pọ́nlá léèyàn bá yọ̀ kan dúà
bóun láti lè fi pàrókò sínú ilé tuntun á sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́jọ́ mi. lórí ilẹ̀ tuntun báwo láti lè fi pàrókò sórí ẹ̀, nínú oko tá ń dá báwo láti lè fi pàrókò sínú ẹ̀, ní àárín ọjà báwo láti lè fi pàrókò síbẹ̀, á kọ́ wa. ǹjẹ́ gbọ́ á kọ́ wa, ṣùgbọ́n nìkan o ọtún dọjọ́ mi ọjọ́ rè tó aṣọ yìí tá a bá ti wá wẹ̀ tán bò láti lò ó, ẹ lè máa kó o jọ tó bá ti péjọ 9 kẹfì náà sí. wá gbọ́ o fọkùnrin ni o tó bá ti ń wẹ ìwẹ̀ yìí ọ̀nà méjì ló lè gbà wíwẹ̀ yìí o. gbówó o lè wẹ̀ ní tẹ̀lé ń tẹ̀lé tó bá yẹ pé tẹ̀lé tẹ̀lé lọ bá fẹ́ wẹ̀ kò gbọ́dọ̀ já níjọ́ kan. ṣùgbọ́n tó bá wà ipò lè wẹ̀ ní tẹ̀lé ń tẹ̀lé tó bá wẹ̀ ní òní ọ̀la ọ̀túnla wàá dáa dúró jọ́ 7 nù. ó tún fi ọjọ́ lẹ̀ díẹ̀ tó bá tún wẹ̀ ní ení èjì ẹ̀ta láàrin oṣù yẹn kó tó parí kó sátìlẹ̀ pọ̀ wẹ̀ ní 9 kò jù bẹ́ẹ̀ lọ tó bá jọ́kùnrin ni o. ṣùgbọ́n tó bá jọ́bìnrin ẹ̀ẹ̀kan ni wọ́n wẹ̀ tiẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ rẹ̀ tóbìnrin ò ṣeé kún ọ̀wẹ̀ ni. ṣùgbọ́n májẹ̀mú sẹ́yìn ibi ń da tó bá wẹ̀ tán kó máa wá owó tó bá jọ́kùnrin lọ́wẹ̀ kó wá owó 9 kó wá ṣàdúà sí kó fi ṣe sàárà. tó bá jọ́bìnrin kó fi ṣàdúà sí owó 7 kó fi ṣe sàárà. ó rí i pé èrè rẹ̀ ò ní súnà, èrè rẹ̀ ọmọ gbáre mú là á pè. kì í jọ́nà orí ó dí mọ́yàn, orí rẹ̀ ọmọ àtẹ̀ ọ́ lọ́wọ́ kò jù bẹ́ẹ̀ lọ. kọ̀sáwọ́ òkú mẹ́ kọ̀sẹ́sẹ́ òkú mẹ́ kò jù bẹ́ẹ̀ lọ. èèpo ọ̀bọ̀ èmi ọmọ yín náà ní Lukman ọmọ ẹ̀dá rẹ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. wọ́n ní ó kéré lẹ́nu ọ̀pọ̀ nǹkan o. ǹjẹ́ gbọ́ dáadáa báyìí nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group. màá ka nọ́mbà Nàìjíríà 4, nọ́mbà orílẹ̀-èdè Benin 2 ọyẹ ẹ̀mú gègé kẹ́ ẹ máa bá mi bọ̀ wá +23480 3298 3298 +23480 3298 3298. tẹ́ bá pé gbogbo nọ́mbà mi tí ò lọ nọ́mbà tí mo kọ́kọ́ fi lẹ̀ yìí òun ni ẹ máa pe WhatsApp rẹ̀. ẹni yòówù tí wọ́n bá mi sọ̀rọ̀ òun ni direct line mi jù ní gbogbo ìgbà kì í yà mí ayára wa òun lè yí mo kọ́ fi lẹ̀. nọ́mbà yòókù èmi náà mo ní o ṣùgbọ́n mo lè tètè má gbé yòókù ṣùgbọ́n ìmọ̀ kọ́ fi lẹ̀ yìí tata ti yọnu òun gan làjọ́ máa jẹun làjọ́ máa sùn làjọ́ máa jí. nọ́mbà yòókù rẹ̀ o +23480 890 38658 +23480 890 38658. nọ́mbà kẹta +23481 33 155 111 +23481 33 155 111. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin +23481 86 86 98 99 +23481 86 86 98 99. okùn nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 +229 54 65 1929 +229 54 65 1929. tó mo ní mò ń gbé lórílẹ̀‐èdè Nàìjíríà mò ń gbé Ìkòròdú kọjá tí wọ́n mọ́tò kọ bọ́ọ̀lẹ̀ ní Ìkòròdú garage láti Ìkòròdú garage wọ́n mọ́tò báyé kù ọ̀sán fún mọ́tò pé ẹ dẹ́kun Emily bus stop ni mo ti fẹ́ dúró Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. ọba ìjẹ́ pé lórílẹ̀‐èdè Benin bá ní wọ́n sá ti wọ mọ́tò láti Àjàṣẹ́ kò ní wọ́n lọ sí Kútọ́nù sọ fún mọ́tò yìí pé ẹ dákun Túndé motors ni wọ́n ti fẹ́ dúró ní dégà kan àbá ti dúró ní Túndé motors bí títí ń ta mọ́tò kẹ̀yìn dá bí títí ń ta mọ́tò yìí sọdá títí sọ́hùn ó rí ilé epo JMP kan vọ́n tó jáde tátara ilé epo yìí vọ́n yìí lọ́wọ́ máa tọ̀ lọ túdùà ṣùgbọ́n máa wo àgóòsì rẹ̀ máa ka ìyànà láti àgóòsì rẹ̀ pé vọ́n kìíní vọ́n kejì vọ́n kẹta vọ́n kẹrin tó bá ti débi vọ́n kẹrin pẹ́pẹ́pẹ́ tó dúró yìí wọ́n rí ìtáàsì kan lẹ́gbẹ̀ẹ́ títí rọra rìn síwájú díẹ̀
ó tún rí ìtáàsì kejì tó rí ó rí igi gíga kan bẹ̀ hàntògbó tó wà lẹ́yìn ìtáàsì wọ́n wọlé síbẹ̀ yàrá tó wà ní sàlẹ̀sàlẹ̀ ó ti bá àwọn èèyàn bẹ́ẹ̀ á dára fún wa o ire o gbogbo ẹ̀yin ará Abidjan ẹ kú ojú lọ́nà mi o ire o ire kàbèkì. Mama Rita o, Olúrìbá Rita o, Mama Rita o, Eku ọmọ ọ̀tọ̀ Àbíríkà o. Àkíndé ọlọ́jà ẹyẹ, ọkí màmádé o, ọlọ́jà ẹyẹ o, ẹ bá wọlé ẹ̀fọ́ kí sí o. Àkíndé ọlọ́jà ẹyẹ, Àkíndé o, ọlọ́jà ẹyẹ o, ẹ bá wọlé ẹ̀fọ́ kí sí o. Ọkí màmádé ọlọ́jà ẹyẹ, ọkí ti dé o, ọlọ́jà ẹyẹ o, ẹ bá wọlé ẹ̀fọ́ kí sí o. Àkíndé ọlọ́jà ẹyẹ, Àkíndé o, ọlọ́jà ẹyẹ o, ẹ bá wọlé ẹ̀fọ́ kí sí o. Àmì ọ̀kí màmádé nínú ilé ìyá mi Ajíbọ́lá Ajísọmọ ìyá mi Àbẹ̀ní tí borí èso bùkèlè. Láàní Àbẹ̀ní borí afẹ̀rọ̀wẹ̀ láàní ọlọ́mọ. Ọmọ láàní Àbẹ̀ní mo dé èmi ọ̀kí ti dé o. Ọ̀kí ti dé ọlọ́jà ẹyẹ. Ọ̀kí màmádé o, ọlọ́jà ẹyẹ o. Ẹ wọlé ẹ̀fọ́ kí sí o. Ẹ̀fọ́ kí wọ́n láàpẹ̀. Ẹ̀fọ́ kí wọ́n lóko. Ẹ̀fọ́ kí wọ́n lọ́la o. Dédédé ọ̀rọ̀ fún ọmọ ògbóyè o. Bí mo bá ṣeré Àbẹ̀ní ọmọ láàní o, inú mi á dùn ara mi á máa yá gágá o. Ìyá mi Àbẹ̀ní lẹ́pẹ̀lẹ́ lẹ́mu. Ìyá mi Àbẹ̀ní lẹ́pẹ̀lẹ́ ògùrọ̀. Ìyá mi Àbẹ̀ní lẹ́pẹ̀lẹ́ kúkútọ̀ sí owó. Ìyá mi Àbẹ̀ní po èsìmú ìjọ̀dálẹ̀. Láàní Àbẹ̀ní po kóyè ọmọ ẹ̀dán. Ọ̀rọ̀ tí ń gbénu lédi ìwúrọ̀ wọ̀mùwọ̀mù. Gúnyẹ́gúnyẹ́ ní bá gúnyẹ́ nu odó tí ọ̀gá fi ti yá àṣe. Yan rẹ̀ ní kókó àmọ́ ẹ̀mọ́. Òròkàròkà báyìí ní bá ròkà lẹ́ẹ̀dẹ̀. Tí ọ̀gá fi ti yá àṣe. Ọ̀gá rẹ̀ á sì mọ́rọ̀ pẹ̀lẹ́. Akígbe kálukú ní bá ń kígbe lórí asán. Tí ọ̀gá fi ti yá àṣe. Ìṣe lásán ni wọ́n gbé kiri. Èmi àtàbí ọ̀kí mo fi ti yá àṣe. Yá Àbẹ̀ní olódò fẹ̀bí jẹ́ onílé. Ẹ̀fọ́ kí wọ́n láàpẹ̀. Ẹ̀fọ́ kí wọ́n lóko. Ẹ̀fọ́ kí wọ́n lọ́la o. Dédédé ọ̀rọ̀ fún ọmọ ògbóyè o. Láàní Àbẹ̀ní ọjà máa bọ̀já gbọ̀rọ̀. Ọjà gbọ̀rọ̀ ni ó fi pọ̀ mí ọmọ náà ni o. Dákun má jẹ́ ìjà sílẹ̀ lẹ́yìn rẹ̀. Ọ̀nà kan náà bojú lágbárí.